آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نستعين ونستغفره ونعوذ من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله. Akí gbogbo wa kú àṣálẹ́ àkú iṣẹ́ ọrẹ kọlọmọṣà ìgbà eléyìí tá tún ń ṣe yìí kọlọmọṣà ìgbà níjọsìn fún wa kọlọmọ dàlú wa ń gbáyà ètò yìí ètò wa àgbọ́yé Islam náà lẹ́tún kalẹ̀ sí tí a mú ọ̀kan òjọ̀kan wá nínú àwọn ètò abẹ́ Ọlọ́run gbogbo eléyìí tí a ti ṣe kọlọmọṣà ìtẹ́wọ́gbà lọ́wọ́ wa èyí tá máa ṣe láṣálẹ́ òní kọlọmọṣà ìtẹ́wọ́gbà lọ́wọ́ wa gbogbo èyí tá tún máa ṣe lórí ìpẹ́ kọlọmọṣà ìgbà lọ́wọ́ wa má dàlú wa ń gbáyà Ọlọ́run la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Orúkọ tèmi ń Dhikrullah Muyosore pẹ̀lú ògo Ọlọ́run ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ lọ́hùn a sọ̀rọ̀ ń pa oṣù Ramadan oṣù alápọ̀nlé kí ni àpọ́nlé tó ń bẹ fún Ramadan ó mọ àwọn nǹkan tí a gbé yẹ̀wò nìyẹn tí àwọn bàbá wa tí wọ́n wá bá wa sọ̀rọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n lónìí ìyẹn tá a fẹ́ sọ̀rọ̀ ó fara pẹ́ ìyẹn tó fẹ́ jọmọ́ ìyẹn tó máa tún ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa ṣe tó máa mú ìlọsíwájú bá èmi àtẹ̀yin tó máa mú ìlọsíwájú bá orílẹ̀-èdè wa ìyẹn tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni ìtúbá òdodo. Ìtúbá òdodo báwo ni ìtúbá kí ni àwọn nǹkan ojúṣe wa kó tó kan ìtúbá gan kí ni àwọn nǹkan tó yẹ ká mú lókùnkúndùn pàápàá jùlọ tó máa jẹ́ nǹkan tí a máa ṣe kó tó kan pé àwa ń lé ìtúbá kí má bàa fa ọ̀rọ̀ gùn púpọ̀ àwọn tí ó máa bá wa sọ ilé wọn ti wà ní ìkàlẹ̀ àwọn náà ni ìmáàmù wa ẹ̀kẹtàdínní gbogbo ìlú Ìṣànyìn Central Mosque àwọn ìmáàmù al-Imam Ustaz al-Imam Abdulwasil Kasali tí wọ́n tún jẹ́ bákan náà Director Al-Faus School akínyìn káàbọ̀ sí orí ètò wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Bàbá a kú iṣẹ́ ọrẹ. Allah jẹ́ kí ẹ̀mí rin ẹ̀yìn oṣù yìí. N ta fẹ́ gbéyẹ̀wò lálẹ́ yìí náà ni ìtúbà òdodo. Ṣùgbọ́n kí la lè pè ní ìrònúpìwàdà àbí tá à ń pè ní ìtúbà kí la lè pè ní ìrònúpìwàdà. Bismillah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Àdúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run a sì tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Kí ni à ń pè ní taubatan nasuha? Kò sí nǹkan tí ń jẹ́ tauba nínú ẹ̀sìn wa bí kò ṣe àwọn àlàyé tọ́lọ́run ọba àlékè ọlá fúnra ẹ̀ tó ti ṣe fún wa nípa ẹ̀. Nínú ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam kan ó ń ṣàlàyé fún wa ń bẹ̀ ó ní ẹ̀rí kéèyàn kábàámọ̀ ó lóun náà ní oúnjẹ pé èèyàn túbá ẹni bá lóun túbá tí ò bá kábàámọ̀ lórí nǹkan tó túbá lé lórí yẹn ìyẹn ni àwọn bàbá ń pè ní túbá gúnugú tí yóò lọ fẹnu ẹ̀ jẹ òkú ẹran àbí ẹbọ tí ó fò lọ pé tó fẹnu yẹn wá gbolẹ̀ yóò fi gbolẹ̀ pé òun ò tún ní débẹ̀ jẹ irú nǹkan ìdọ̀tí bẹ́ẹ̀ mọ́ tó bá tún ti fò lọ ó tún bọ̀ wá jẹ mí. So taubatan nasuha ara ẹ̀sìn wa ni tó dẹ̀ pé Ọlọ́run ọba náà ni ó pa wá láṣẹ nínú Al-Qur'an chapter 66 verse 8 yẹ Ọlọ́run ọba ni ya ayyuhal ladhina amanu tubu ilallahi taubatan nasuha. Ọlọ́run bá ní ẹ̀yin tẹ́ gbọ́ wọn Ọlọ́run bá gbọ́ ní òdodo ẹ túbá wá sọ́dọ̀ wọn Ọlọ́run ẹ ronúpìwàdà wá sọ́dọ̀ wọn Ọlọ́run ní ìrònúpìwàdà ti tòótọ́ tí kò sí tẹ̀tàn jẹ́ ń bẹ̀ tí kò sí tìfẹ́ inú ń bẹ̀
torí pé níbi ká túbá yìí òun náà ni àṣeyọrí wa láyé àtijọ́ gbẹ̀ndẹ̀ àlìkẹ́yàmọ̀ òun náà ló wà. àwọn ní ẹ̀dá ò ní rìn kórí ẹ̀ kó má mì. gbogbo wa la ní ọ̀nà kan tàbí ìmíì tá à ń gbà ṣẹ̀ sọ́dọ̀ ọlọ́run, kódà tá à ń gbà ṣẹ̀ra wa yàtọ̀ sí pé a ṣẹ̀ ọlọ́run. so ẹ̀tọ́ wa ni wípé ká máa túbà lọ síwájú ọlọ́run. kódà jùmọ̀wòlù àwọn ulama, àfẹnukò gbogbo àwọn ulama pátápátá, ọ̀rọ̀ tí mò ń sọ yìí ìmáàmù Kurutubi ó sọ bẹ́ẹ̀. bákan náà ni ìmáàmù Ibn Kudama òun náà sọ bẹ́ẹ̀ nínú tírà ẹ̀ Muqtasad Minhaju Qasidin, tóun náà sọ fún wa pé gbogbo àpapọ̀ ẹnu àwọn àáfàá ni wọ́n sọ pé ká túbá lọ síwájú ọlọ́run pé ọ̀ranyàn ni, ojúṣe ẹ̀sìn tó jẹ́ ọ̀ranyàn ni, tí ẹ̀sìn ò fún wa nígbà láàyè pé tó bá wù mí. ẹni tó bá ti wá fún rẹ̀ nígbà láàyè pé tó bá wù òun lòun ó túbá, ó túmọ̀ sí pé òun tóun ti fi ojú ọ̀nà tọlọ́run àti tànábì ẹlẹ́ni ẹ̀. torí pé àṣẹ ọlọ́run ni pé ká túbá, ọlọ́run sì kọ́ wa lẹ́kọ̀ọ́ báwo la ṣe túbá tí máa jẹ́ tẹ́wọ́gbà ní ọ̀dọ̀ wọn ọlọ́run. bẹ́ẹ̀ náà ló kọ́ wa lẹ́kọ̀ọ́ pé kí ni àwọn nǹkan tí ó máa ń ṣokùnfà ká túbá. ká tó wá lọ sí àwọn nǹkan tó ń ṣokùnfà ká túbá, ọ̀nà wo ni ìtúbá pín sí? kí ni pàtàkì ìtúbá nínú oṣù Ramadan tá a wà yìí? ẹ̀rí títúbá yẹn ìpele ọ̀nà mẹ́ta náà ni gbogbo ẹni bá fẹ́ túbá ló gbọ́dọ̀ gbà kọjá. ìpele alákọ̀ọ́kọ́ òun náà ní ìpele ìmọ̀, al-ilmu, knowledge. so fẹ́ni tó fẹ́ túbá ó gbọ́dọ̀ ní fura mọ̀ pé ó gbọ́dọ̀ ní mímọ̀ kí ni nǹkan tá à ń pè ní ẹ̀ṣẹ̀ àti kí ni aburú tí ń bẹ níbi ẹ̀ṣẹ̀. torí pé wọ́n ní oúnjẹ ibì kan èèwọ̀ bòmíì ni. àwọn nǹkan tọ́lọ́ ń pè ní ẹ̀ṣẹ̀ tá a gbọ́dọ̀ túbá kúrò ń bẹ níbòmíì àwọn rí gẹ́gẹ́ bí nǹkan ẹ̀tọ́ ni, wọn ò rí ní nǹkan tó burú. so àkọ́kọ́ nínú nǹkan tó gbawájú nínú wípé èèyàn fẹ́ túbá òun náà ni kó kọ́kọ́ ní ìmọ̀ nípa pé kí ni àwọn nǹkan tó jẹ́ ẹ̀ṣẹ̀ kàbáhìr àti sọ̀gọ́hìrù nínú ẹ̀, èwo ni àwọn ńláńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ yẹn, èwo làwọn kékeré. so kó wá mọ kí ni aburú tó wà níbi kóun bọ́ sínú ẹ̀ṣẹ̀ yẹn. lẹ́yìn ìgbà tó bá ti nímọ̀ yẹn, ẹlẹ́ẹ̀kejì wá ni pé kó wá ní fura mọ̀ nípa wípé aburú wo ni ẹ̀ṣẹ̀ máa ń kó bá ẹni tó bá ṣubú sínú ẹ̀. kí la aburú tẹ́ṣẹ̀ sì ń kó bá ẹni tó bá ṣubú sínú ẹ̀ òun náà ni pé í máa mú gàgá wá láàrin òun àtọlọ́hun, kò wá ní jẹ́ kó rí oore gbà níwájú ọlọ́hun, kò wá ní jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ kó gún kó tò gẹ́gẹ́ bó ti ń fẹ́ kó tò. kódà tí òun bá ń wo rẹ̀ pé àwọn ò ní wàhálà, táwọn èèyàn náà wò pé kò ní wàhálà, yóò padà rí lẹ́yìn ọ̀rẹ́yìn pé inú wàhálà ló ń wà. wàhálà yẹn ò wá tún mọ sínú ilé ayé ń bí, tó bá tún wá dijọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyámọ̀ yóò tún wá tẹ̀síwájú lórí wàhálà yẹn. so òun náà ní pé kéèyàn ní feelings, kó ní fura mọ̀ wípé aburú wo ló wà níbi pé kóun ṣẹ lọ́hùn. ẹlẹ́ẹ̀kẹta wá nú ẹ̀ ní pé kó wá ní àwọn ìgbésẹ̀ tó fẹ́ gbé. so knowledge, feelings àti action mẹ́tẹ̀ẹ̀ta yẹn gbọ́dọ̀ pé lọ́dọ̀ ẹni tó fẹ́ túbá. tá bá sọ pé action yẹn náà tún wá pín sí ọ̀nà mẹ́ta. àwọn ìgbésẹ̀ kan ìgbésẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, ìgbésẹ̀ kan ìgbésẹ̀ tàtẹ̀yìnwá, ìgbésẹ̀ kan ìgbésẹ̀ tí ọjọ́ iwájú. èwo ni ti lẹ́sẹ̀kẹsẹ̀? òun náà ni wípé ẹni bá ti bára ẹ̀ nínú ẹ̀ṣẹ̀ tó dẹ̀ mọ̀ pé nínú nǹkan tọ́lọ́run bá kọ̀ ni tí ó dẹ̀ ti banújẹ́ lé lórí, ìgbésẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni pé kó ya ṣíwọ́ ń bi ẹ̀ṣẹ̀ yẹn. lẹ́sẹ̀kẹsẹ̀ kókó ń bẹ́ẹ̀. kó má tún fàágùn torí pé Ọlọ́run bá ló lẹ̀mí. tẹ̀mí bá bọ́ lórí irú ẹ̀ṣẹ̀ yẹn ọ̀rọ̀ ẹ̀ lè léwu níwájú Ọlọ́run. so àfi kó ya lẹ́sẹ̀kẹsẹ̀ kó ya ju nǹkan tó ń ṣe yẹn lẹ̀. so ìgbésẹ̀ ìtọ́jọ́ iwájú òun náà ni kó wá ṣe iṣẹ́ rẹ̀. mo fi ṣe tọ́. tẹ̀lé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yẹn torí pé Ànábì sọ pé iṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam ó ló máa ń pa ẹ̀ṣẹ̀ àtẹ̀yìnwá ó máa ń parẹ́. Al-Qur'an náà sọ bẹ́ẹ̀ fún wa. so ìgbésẹ̀ títẹ̀yìn òun náà ni wípé
kó wá rí kó kábàámọ̀ lórí tóun ti ṣe yẹn, kó banújẹ́ lé lórí, kó má dùnnú pẹ̀lú ẹ̀, kó má fi yangàn. Ara àwọn èèyàn tó ń ṣe ẹlẹ́ni tó fi ń yangàn. wọ́n ti gbé 10 years ago òun ṣe aburú báyìí bẹ́ẹ̀ àti gbé ni síta. tí ó tún fi máa sọ̀rọ̀, tí ó fi máa yangàn, tí ó banújẹ́ kankan lé lórí. Ilé òun ṣèṣe sí ẹni tí ó fẹ́ túbá níwájú Ọlọ́run. Gbogbo àti ọkàn bá ń lọ síbi tẹ̀yìn yẹn lọ́kàn gbọ́dọ̀ máa bàjẹ́. So àwọn ìpele tí a fẹ́ túbá tí ó kó sí nìyẹn. So kí wá làwọn ìgbésẹ̀ téèyàn máa ń gbé nígbà tó bá fẹ́ túbá. So nínú àwọn ìgbésẹ̀ téèyàn gbọ́dọ̀ gbé tàbí nǹkan tá a lè pè ní àwọn ṣùrù, àwọn conditions fún pé k'Ọlọ́run bá gba títúbá èèyàn, alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ òun náà ni kéèyàn regret, ó banújẹ́ lórí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yẹn. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé kó fi ẹ̀ṣẹ̀ yẹn lẹ̀, kó sá kúrò ń díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kó wá ní ìpinnu ọkàn wípé òun ò ní padà síbi ẹ̀ṣẹ̀ yẹn mọ́. Determination, resolution, ẹ̀ṣẹ̀ yìí tí mo ṣẹ̀ lọ́wọ́ mi tún ní padà sídìí ẹ̀ mọ́. Ẹlẹ́ẹ̀kẹrin nínú ẹ̀ òun náà ni pé tẹ́ṣẹ̀ yẹn bá wá ní í ṣe pẹ̀lú òun àti èèyàn, bí ẹ̀tọ́ ẹnìkan ló wà ní ọ̀dọ̀ ẹ̀ ni, ó gbọ́dọ̀ dá ẹ̀tọ́ yẹn padà. Bí yóò gbalẹ̀ èèyàn ní ìsìn fún àpẹẹrẹ lọ́nà àìtọ́, ó gbọ́dọ̀ ṣe kíni, ó gbọ́dọ̀ dá ilẹ̀ yẹn padà fún onítọ̀hún. Tí ò bá wá lè dá padà, bí ẹni yẹn ti kú ni àbáwọn ìdí kan ò lè jẹ́ kó dá padà, kó wá ṣe dáadáa sí àwọn ẹni tí ẹni yẹn fi sílẹ̀, àwọn ará ilé ẹ̀, àwọn tó súnmọ́, kó ṣe dáadáa sí wọn. Tí ò bá wá níkápá pé kò tiẹ̀ wá mọ ẹni kankan mọ́, wọ́n ní kó wá máa ṣàdúrà fẹ́ni yẹn, kó máa ṣàdúrà fún gbogbo àtọkùnrin bá ti lọ síbi nǹkan yẹn, kó máa ṣàdúrà fẹ́ni lágbájá báyìí tóun gba ilẹ̀ lọ́nà àìtọ́, k'Ọlọ́run bá kó má ṣe àbá òun ṣe dáadáa fún níbi tó bá wà. Ìyẹn tí ò bá lè connect ẹni yẹn mọ́ra bọ̀, tó bá yẹ kó lè connect ẹni yẹn, ó gbọ́dọ̀ padà sí kó dá nǹkan yẹn padà fún ẹni yẹn nígbésẹ̀ àkọ́kọ́. Eléyìí náà ni àwọn nǹkan tí máa ń jẹ́ kí ìtúbá kó jẹ́ tẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Téèyàn ò bá wá ṣe kó ṣe asagafuru láì 1 million kò tán, kò tí ì dúró ní dúró pé ó túbá. Istikfaru ló ṣe yẹn. Istikfaru dẹ̀ yàtọ̀ sí tauba. Ètò yín, ètò wa àgbọ́yé Islam náà la ṣe wà, tí àwọn imam wa Imam Abdulwasiu Kasali tí wọ́n ń bá wa sọ̀rọ̀ lórí ìtúbà òdodo taubatun nasuha. Wọ́n sì máa dá wa lóhùn ìbéèrè kan tó ṣe pàtàkì. Kí ni pàtàkì ìtúbà nínú oṣù Ramadan? Wọ́n sì ń bọ̀ wá bá a dá wa lóhùn lórí ìyẹn. Ṣùgbọ́n báyìí ẹ jẹ́ ká dókè lọ́hùn kí agbọ́ntán ní fún wa. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Àtúntìgbèdé ètò yín ètò wa àgbọ́yé ẹ̀sìn wa tí a mọ̀ sí àgbọ́yé Islam ó tún ti balẹ̀ bìbà sí iléeṣẹ́ wa NTA Ìjẹ̀bú-Òde alágbàyídá tí a wà lórí StarTimes channel 103 the heritage station àgbọ́yé Islam. Lórí ètò yìí láti máa gbé ètò lọ́lọ́kan-ò-jọ̀kan yẹ̀wò bíi kí ni ojúṣe mùsùlùmí láwùjọ, ẹ̀kọ́ láti bí a ṣe ń gbéyàwó, kí ni ipa ẹ̀sìn Islam, àwọn òpó tó di ẹ̀sìn Islam mú, àgbọ́yé nípa ogún pínpín, ẹ̀kọ́ nípa ìsìnkú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àgbọ́yé Islam ṣùgbọ́n wà lálẹ́ àṣà wa ní NTA Ìjẹ̀bú-Òde àgbọ́yé Islam. Ètò yìí ni ó máa wá sójú ìwòran yín ní aago 7 àṣálẹ́ ní gbogbo ọjọ́ Jímọ̀ lọ́sẹ̀ẹ̀sẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò yìí àbí tẹ́ ẹ bá fẹ́ ṣe ìpolówó lórí ètò yìí àgbọ́yé Islam, ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa tó wà lọ́nà ẹ̀rún ní òpópónà GRA Ìjẹ̀bú-Òde. StarTimes channel 103 lẹ́ẹ̀tì máa rí wa wò àti àwọn ìkànnì ẹ̀rọ ayélujára káàkiri bíi Facebook, YouTube, Instagram àti TikTok. Àgbọ́yé Islam masala. Ẹ káàbọ̀ padà sí orí ètò yín, ètò wa àgbọ́yé Islam, tí àwọn bàbá wa tí wọ́n ti ń dá wa lẹ́kọ̀ọ́, àwọn náà ni Al-Imam Abdulwasiu Kasali tí wọ́n jẹ́ ẹ̀kẹta àdínì Ìṣọ̀yìn Central Mosque. Nítorí bá a sọ̀rọ̀ lé lórí òun náà ni ìtúbà òdodo taubatun nasuha. Wọ́n ti ń bá wa sọ, wọ́n ti sọ fún wa ìpele tí ó pín sí àwọn ọ̀nà tá a máa gbà láti ṣètúbà. Ṣùgbọ́n wọ́n á fẹ́ béèrè lọ́wọ́ wọn, kí ni pàtàkì ìtúbà? Ẹ̀rí ìtúbà nínú ká lè mọ pàtàkì ẹ̀, máa sọ àwọn àǹfààní tó wà ńbẹ̀. Àǹfààní alákọ̀ọ́kọ́ nínú pé à ń túbà òun náà ni pé í máa yọ gàgà
tí ó wà láàrin ẹrú àti ọlọ́run ọba ẹ̀. Allahu Akbar. àǹgàgá alákọ̀ọ́kọ́ òun náà ni wípé kí ẹrú kó má ní adùn ọkàn téèyàn ní níbi wípé ó jẹ́ ẹrú ọlọ́run. ìdùnnú tí máa ti bí pé mo jẹ́ ẹrú ọlọ́run mò ń jọ́sìn fọ́lọ́run tí máa ti bẹ̀ wá. tọkàn èèyàn ó balẹ̀ pẹ̀lú ọlọ́run. ẹni tó bá ti jẹ́ lẹ́ṣẹ̀ tí ò túbá ẹ̀mí ẹ̀ ò ní balẹ̀ lọ́dọ̀ ọlọ́run. gàgá máa wà láàrin òun àtọ́lọ́run. Ànábì sì ló sọ eléyìí fún wa. nítorí bá ṣẹ̀ṣẹ̀ kan tí ò túbá kúrò ń bẹ̀ tó tún ṣẹ̀ mí nítorí bá kọ́ ṣe alákọ̀ọ́kọ́ wọ́n á fi nǹkan dúdú kan sínú ọkàn ẹ̀. tó bá tún ṣẹ̀ mí wọ́n á fi dúdú míì sínú ọkàn ẹ̀. tí ò bá túbá tó ń ṣẹ̀ tó bá pẹ́ gbogbo ọkàn yóò wá dúdú. kò wá ní dá oore mọ̀mọ́ ìdúdú ọkàn yẹn ni ó wá jẹ́ gàgá láàrin òun àtọ́lọ́run. ẹlẹ́ẹ̀kejì nínú àǹfààní ká túbá òun náà ni ìmọ̀ á jẹ́ ká ṣoríire ní níwájú ọlọ́run torí pé ẹ̀ṣẹ̀ ìmọ̀ á panirun ni lọ́dọ̀ ọlọ́run. a sì rí nínú àwọn orílẹ̀-èdè tó yẹ pé ọlọ́run ròjíṣẹ́ wọn sí wọn ànábì Yunus aleyhi salatu wa salam tí wọ́n kọtọ́ ọlọ́run sílẹ̀ ànábì wọn wá bínú ó fi wọ́n lẹ̀ ó wá ń lọ ìtàn tí gbogbo wa ti mọ̀ tó lọ kó sínú ẹja. wọ́n nígbà tí àwọn aráàlú ti wá rí pé títà wọn ti bá wọn lé ní ọlọ́run máa pa wọn rẹ́ bó ti pa wọn tó wọ́n wá lọ sórí òkè kan wọ́n á bẹ̀rẹ̀ sí ní lọ bẹ̀ Ọlọ́run wọ́n wá ń túbá Ọlọ́run wá gbé ìyà yẹn kúrò fún wọn. àwọn ni àkọ́kọ́ nínú àwọn ẹni tó yẹ pé Ọlọ́run bá máa ti dá ọjọ́ ìyà lé lórí tọ́lọ́run máa gbé ìyà yẹn kúrò látara títúbá. so àìtúbá ìmọ̀ á jẹ́ kéèyàn parun ni téèyàn bá túbá ìmọ̀ á jẹ́ kọ́lọ́run láàyàn kéèyàn là kúrò níbi ìyà Ọlọ́run àti ìparun Ọlọ́run. bákan náà ní pé àìtúbá ìmọ̀ á họ́nà féèyàn kì í jẹ́ kéèyàn lè rí iṣẹ́ rere ṣe. ẹ̀rí ẹni tí ó bá túbá kúrò níbi iṣẹ́ rere kan ó máa tẹ̀lé iṣẹ́ rere míì fún ni. tó bá ní kéèyàn gba àwẹ̀ àwẹ̀ yẹn bá ní lára àti gbà látara pé ó ń ṣẹ̀ kò túbá ni. tó bá ní kéèyàn kírun tírun yẹn lera fún láti ṣe ó ń ṣẹ̀ kò túbá ni. ṣùgbọ́n ẹni bá ń túbá tí ń ronú pìwàdà lọ sọ́dọ̀ Ọlọ́run ní gbogbo ìgbà iṣẹ́ rere ó máa rọ̀ Ọlọ́run àti ṣe á sì jẹ́ alásùnmọ́ Ọlọ́run. jẹ́ alásùnmọ́ Ọlọ́run. gbogbo eléyìí sì la bùkátà sí ní oṣù Ramadan ní Ramadan tá a wà yìí. àmọ̀ràn wo lẹ máa wá gba aláwẹ̀ tí mo ní ìgbàgbọ́ pé ó ti túbá irú àmọ̀ràn wo ni irú ẹni bẹ́ẹ̀ bùkátà sí lẹ́yìn tí Ramadan bá lọ. ẹ̀rí àkọ́kọ́ nínú àmọ̀ràn tá a lè fúnra wa lórí ọ̀rọ̀ títúbá òun náà ni pé àkọ́kọ́ ni pé ká má rí ẹ̀ṣẹ̀ kan pé ó kéré. ká má hànà ẹ̀ṣẹ̀. bẹ́ẹ̀ni ẹ̀ṣẹ̀ kan ò kéré níwájú sàtíà báwọn bàbá wa ṣe máa ń dá wákà yẹn nìyẹn. so ká máa rí gbogbo nǹkan tá a bá ti mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni ká máa ṣe kéne ká máa sá fún. ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé a gbọ́dọ̀ máa polongo ẹ̀ṣẹ̀ tá a bá ṣẹ̀ ní kọ̀ọ̀kọ̀ àbí tá a ṣe by mistake. ntẹ́ ní kankan ò rí wa. láàrin àwọn àtọ́lọ́hún ni ká fi máa jáká ká máa polongo ẹ̀. so eléyìí nínú nǹkan tá a gbọ́dọ̀ jìnnà sí ni. ẹlẹ́ẹ̀kẹta náà ni pé ká má dàgbà ká má dájọ́ sí pé a fẹ́ túbá tó bá dọ̀la máa túbá tó bá dọ̀tún la máa túbá tó bá dalẹ̀ máa túbá Ọlọ́run ló lẹ̀mí ohun tí ẹ̀mí bá sì tán lé lórí lágbèdìde lé lórí so ká má dìlé pé a fẹ́ túbá. ẹlẹ́ẹ̀kẹrin nínú ẹ̀ òun náà ni ká má wá dúró lórí ẹ̀ṣẹ̀ kéèyàn wà persistent nínú ẹ̀ṣẹ̀. kò sẹ́ni tó lè mú mi. kò sẹ́ni tó lè mú mi tinú mi ni màá ṣe ó ti wá ṣe ó ṣe sí fún ó tún padà síbẹ̀ ó tún ṣe ó dà ṣe bọ́ná aláforíjì lọ́lọ́run ó yóò foríjì òun bẹ́ẹ̀ náà ni aláforíjì lọ́lọ́run ṣùgbọ́n tó bá ṣe pé bó ṣe parí ẹ̀ kó tó túbá lẹ́lẹ́mìí gbà ń kọ́ so kéèyàn má jẹni tí ó máa persist nínú ẹ̀ṣẹ̀ ṣíṣẹ̀ so èyí tó wá gbẹ̀yìn nínú àmọ̀ràn òun náà ni pé ká má jákàn nínú àánú Ọlọ́run bá ní látàkùnátù min rahmatillah gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti gbẹ́rù gbọ́n rí lọ síwájú Ọlọ́run nínú àwọn ìṣesí yín Ọlọ́run bá ní látàkùnátù min rahmatillah ẹ má jákàn níbi àánú Ọlọ́run torí pé innahu Ọlọ́run bá yẹ ọba tí máa ṣàforíjì ni ilé náà làmọ̀ràn tá a ní fúnra wa. a ní lọ torí pé inú oṣù Ramadan la wà Ramadan dẹ̀ máa ń gba àlejò gan-an ó ti gba àlejò onírànran àwọn èèyàn ti pinnu
ẹni tó ń lọ ilé ọtí kò lọ ilé ọtí mọ́, àwọn onítẹ́tẹ́ wọn ò ta tẹ́tẹ́ mọ́, àwọn alágbèrè wọn ò ṣàgbèrè mọ́, gbogbo aburú àwọn tó ń ṣe tó ń jówó nílé iléeṣẹ́ gan ò ṣe wọ́n ní àsìkò tá a wà yìí. Ṣùgbọ́n ó máa ń ṣe é ṣe fẹ́ pé ẹ̀mí yìí ó à níkàápá lé lórí, ó máa ń yí. Kí ni ojúṣe tí ẹni tó ti túbá, kí ni ojúṣe tó gbọ́dọ̀ tẹ̀ńpẹlẹ mọ́ látara pé kò fẹ́ ṣe ẹ̀ṣẹ̀ mọ́, ó ti gbọ́ pé òun ò gbọ́dọ̀ padà sídìí ẹ̀ mọ́. Kí làwọn ojúṣe tó máa ṣe tó jẹ́ pé ẹ̀mí ẹ̀ ò ní máa lọ sídìí àwọn ẹ̀ṣẹ̀ yẹn? Àkọ́kọ́ ni wípé ká mọ̀ pé gbogbo ẹni tọ́lọ́run bá ní kó gbé ìwà àbàjẹ́ sílẹ̀ nínú àwẹ̀, kó mọ̀ pé Ọlọ́run bá nífẹ̀ẹ́ òun. Torí pé ẹni tọ́lọ́run bá nífẹ̀ẹ́ kò ní súnmọ́ Ọlọ́run nínú àwẹ̀. Iṣẹ́ aburú tó ń ṣe káwẹ̀ tó dé yẹn náà òun ló máa tẹra mọ́. Ṣìyẹn ló fà á tó fi jẹ́ pé àkọ́kọ́ nínú nǹkan tí ẹni tí Ọlọ́run ní kó gbé wà burúkú lẹ́nu kó máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún pé ó tọ́ òun sọ́nà, ó dẹ̀ jẹ́ kóun mọ̀ pé kò yẹ kóun ṣe àwọn nǹkan tóun ṣe yẹn. Ẹni tí ó bá sá fáwọn ọ̀wà àbàjẹ́ kan nínú àwẹ̀ tó ń ṣe àwọn iṣẹ́ eré kan nínú àwẹ̀, tí àwẹ̀ wá lọ tí ò wá ṣiṣẹ́ eré yẹn mọ́, tàbí tó tún padà sínú àwọn ọ̀bàjẹ́ yẹn, àpẹẹrẹ pé ètò ṣe nínú àwẹ̀ Ọlọ́run ò gbà á. Àwọn àfáà ló wí bẹ́ẹ̀, kì í ṣe mi o. Ṣìyẹn ló fà á tó fi jẹ́ pé àkọ́kọ́ nínú ìgbésẹ̀ òun náà ni kéèyàn bọ́ Ọlọ́run bá ẹ̀ nípinnu. Ẹlẹ́ẹ̀kejì, kéèyàn kún fàdúà, kó bẹ Ọlọ́run gan nínú àwẹ̀ pé lẹ́yìn ìgbà tó bá ti nípinnu pé òun ò fẹ́ padà sí àwọn nǹkan aburú yẹn mọ́, kó wá máa bẹ Ọlọ́run kó ràn òun lọ́wọ́ lórí ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé kó wá rìn pẹ̀lú àwọn ẹni ire. Ọlọ́run bá ní wa kúnú máa sọ̀dìkì láàrin àwọn ẹni ire. Torí pé nǹkan tí ń jẹ́ kẹ́lòmí padà sídìí ẹ̀ṣẹ̀ náà ni pé àwọn ọ̀mùtítọ́ ti jọ mọtí tó sá fún nínú àwẹ̀, àwọn onítẹ́tẹ́ ó tún padà sáàrin wọn. Nígbà táwẹ̀ ṣe tán báyìí ó kàn tún padà sí old school ẹ̀ ni. Àwọn yẹn bá tún sọ pé ẹ̀ṣẹ̀ rẹ̀ ti gbà rẹ̀ tán báyìí. Àwọn kí wọ́n ti ń pè àwọn ṣúgà mọ́mí ẹ̀, gbogbo wọn tó ti lé dànù nínú àwẹ̀, ó bá tún pe gbogbo wọn, àwọn yẹn náà tún pé ó bá tún gbé kọ́kọ́ lù wọn. So ìgbésẹ̀ tó ṣe gbòógì ni pé àwọn tá a bá ṣe nínú àwẹ̀ tó pé àwọn náà ń kó bá wa káwẹ̀ tó dé, tá a sá fún wọn, tá a rí tọ́lọ́run ṣe nínú àwẹ̀, nígbà tá àwẹ̀ bá ti lọ, tá a bá fẹ́ tẹ̀síwájú nínú ìmáṣe tọ́lọ́run, tá a dẹ̀ fẹ́ sáfẹ́ṣẹ̀, ká jìnnà sí irú àwọn èèyàn bẹ́ẹ̀, káwọn náà wá pè wọ́n sí dáadáa, káwọn náà lè bá a là níwájú Ọlọ́run. Ká bẹ̀rẹ̀ sí ní pèpè, káwa náà bẹ̀rẹ̀ sí ní pèpè sójú ọ̀nà Ọlọ́run tó mú àwa kúrò nínú ẹ̀ṣẹ̀ tá fi ń dẹni ire. Tí Ramadan bá lọ, káwa náà bẹ̀rẹ̀ sí ní polongo dáadáa, àbí Ọlọ́run bá kọ́lọ́ má ṣàì fún wa ń dáadáa ṣe. Lára àwọn ojúṣe òun náà ni pé kí ẹnìyẹn máa ṣàdúà. Ní NTA Ìjẹ̀bú Òde ń bí, àwa náà bùkátà sí àdúà, àwa náà ń fẹ́ àdúà, à ń fẹ́ ìlọsíwájú. Ní wá báyìí ká má gbàdúrà lẹ́nu aláwẹ̀. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin náà lè sọ pé ká má gbàdúrà lẹ́nu aláwẹ̀. Àwa fẹ́ fi àsìkò yìí, a fẹ́ kẹ́ bá bẹ Ọlọ́run fún iléeṣẹ́ wa NTA àti àwọn ọ̀gá wa àti gbogbo NTA lápapọ̀. Tọ́ a bẹ Ọlọ́run ọba tó wà tó ní gbogbo nǹkan bẹ níkápá ẹ̀ fún iléeṣẹ́ wa NTA ti ìlú Ìjẹ̀bú Òde àti gbogbo ààyè tí NTA wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Kọ́lọ́run kó má ṣáà wà pẹ̀lú iléeṣẹ́ náà. Àti ń gbọ́ orúkọ iléeṣẹ́ náà sí ti dáadáa, àìní gbọ́ sí dáadáa mọ́, Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀. Gbogbo àwọn tọ́lọ́run fi wá ṣe alákòóso tó fi ṣe ọ̀gá nílé iṣẹ́ NTA, ó bẹ̀rẹ̀ látòrí director general tó fi dé ọ̀dọ̀ àwọn tí wọ́n manage, tó ń jẹ́ managers ní àwọn branches káàkiri. Àbẹ́lọ́run kó má ṣáà wà pẹ̀lú yín. Ipò àgbà, ipò ọ̀gá tọ́lọ́run gbé yín dé, àbẹ́lọ́run kó má já yín ní ráǹkì. Ọlọ́run kó gbàdúrà yín. Gbogbo àwọn tó wà ní ọmọọṣẹ́ táwọn náà ń dàgbà sókè nínú ilé iṣẹ́ náà, Ọlọ́run má ṣàjẹ́ káwọn náà dépò ọ̀gá. Ọlọ́run kó má rẹ nìkọ̀ọ̀kan lẹ̀. Ọlọ́run kó wá jẹ́ kí ẹ̀yin náà kẹrí tí yín ṣe ní NTA, kí iléeṣẹ́ NTA kó má kú láéláé. Ọlọ́run kó máa mú àwọn olùrànlọ́wọ́ kó máa gbé wọn dìde
sí ilé iṣẹ́ náà ọlá títóbi ọlọ́run ọlá àjẹkùnṣe ẹni tí ó wọlé iṣẹ́ náà tí gbogbo ó dàrú tí ó tú ọlọ́run má jẹ́ ó mọ̀ náà bẹ̀ gbogbo àwọn tí wọ́n wá wà ń bẹ̀ ọlọ́run bá kó má ṣàbà máa kún wọn lọ́wọ́ gbogbo má jẹ́ kán ṣe iṣẹ́ ṣe ọlọ́run má jẹ́ kán ṣiṣẹ́ ṣe ọlọ́run má jẹ́ kán rí ibi àkóbá ọlá títóbi ọlọ́run ọlá àjẹkùnṣe bi rahmatika ya arhamar rahimin bi rahmatika ya arhamar rahimin bi rahmatika ya arhamar rahimin wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. A dúpẹ́ kọ́lọ̀ máṣá ìgbà kọ́lọ̀ bá amúlọ́lẹ̀ àṣẹ ètò yìí ètò wa àgbọ́yé Islam òun náà ní afẹ́fà rẹ̀ tì ní èní pẹ̀lú ògo Ọlọ́run tó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ á tún máa mú ọ̀tun ètò wá tí á tún máa mú àwọn àgbààfà míì wá àwọn ìmáàmù míì tá a tún mú wọn wá tí wọ́n ti wá dá wa lẹ́kọ̀ọ́ pẹ̀lú ògo Ọlọ́run àbẹ̀ Ọlọ́run bá kó tó di ọ̀sẹ̀ tó ń bọ̀ Ọlọ́run má fẹ́ nìkankan ṣàwátì nínú wa àbẹ̀ Ọlọ́run kọ́lọ́run lọ́rẹ̀ mi wa àwẹ̀ tá à ń gbà yìí kọ́lọ́run tẹ́wọ́ gbà lọ́wọ́ wa kó má dàálù wa ń gbà yà o la hawla wala quwwata illa billahi al-aliyyil azim subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين.